billahi minash shaitani rajim bismillahirrahmanirrahim. Ẹ káàsán kúrò lẹ́ ṣe dáadáa mo bá yín. A kú múra ọdún ó bá wa láyọ̀ àtàlàáfíà ṣe gan ni. Yes, àwẹ̀ ti tán báyìí. Ọlọ́run ti promise pé òun ti pa àṣìṣe wa rẹ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ti ìbádà wa òun ti bless ẹ. Ẹ má wá jẹ́ ká padà síbi ẹ̀ṣẹ̀ o. Ẹ̀yin ìyàwó ilé oní timetable. Ẹ ti sọ wípé ẹ ti gbààwẹ̀, ẹ ti súnmọ́ Ọlọ́run. Àti draw timetable kò ṣe àti súnmọ́ Ọlọ́run o. Ẹ má draw timetable fọ́kọ. Nísìn a ti ṣe parí àwẹ̀, ẹ̀sùn títí kàn wá pé ṣíṣe níyàwó kan ti draw timetable fọ́kọ ẹ̀. Pé yes, nísìn timetable ló bá dé. Òun máa fi ìjọ Monday, Wednesday, Thursday, Friday, òun máa fẹ́ fi mọ́ gbààwẹ̀ ni. Ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Tí ọkọ bá ti nífẹ̀ẹ́ sí ẹ jọ ṣe discussion between husband and wife. Èmi mọ̀ pé ìkíyàn súnmọ́ Ọlọ́run kíyàn mọ́ gbààwẹ̀ ara kan tó dáa ni. Àmọ́ mọ́ wàá fi pé gbààwẹ̀ wàá wá fi lé ọkọ rẹ̀ dànù síta. Nísìn àwẹ̀ ò tí ì parí o. This is the last day. Tó bá ṣe pé bọ́lọ́run ṣe fẹ́ ó yẹ ká sọdún lẹ́ni ẹ̀yin tèmi. Àmọ́ Ọlọ́run ní rárá àwẹ̀ yìí ó sì continue lẹ́ni. Ọkọ yẹn wá ní kí ó sáré wá jà fún mi pé ìyàwó òun ti draw timetable o. Ìyàwó òun ti draw timetable. Ẹ dákun ṣé àwẹ̀ tí wọ́n gbà ó ní nǹkan tó rí mú wá bẹ̀ ni pé kó draw timetable fọ́kọ. Àbà eléyìí nǹkan tó burú jáì ni. Ọlọ́run ti pàwé àṣìṣe rẹ̀ rẹ́. Ọlọ́run dáríjì mi kó má ṣe pé wọ́n wàá rí òpin ẹ̀. Torí pé kí ni Ọlọ́run sọ nínú àlùkùránì. Wọ́n ní ẹ̀yin obìnrin fíìdì lẹ jẹ́ fọ́kọ yín kí ọkọ yín sì wá pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ṣóyé yín wọn ò sọ pé ìwọ obìnrin ṣe ni kó draw timetable fọ́kọ ẹ̀. Ṣé nígbà tó ń gbààwẹ̀ Ọlọ́run fi hàn nínú ìran pé kó draw timetable fọ́kọ ẹ̀ ni. Má draw timetable fọ́kọ ẹ̀. Má draw lọ parẹ́ tó bá fẹ́ kọ́ lọ́run rí ìwà ẹ̀ fún ẹ. Torí a ti máa ń sọ fún yín ìpasẹ̀ ọkọ yín lẹ fi wà àlùjánnà. Ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin. Yes, iṣẹ́ tó bá ṣe sọ́kọ ẹni wá ṣe wà àlùjánnà. Ọlọ́run jẹ́ ká ṣe dáadáa ẹ̀yin obìnrin. Ọlọ́run jẹ́ ká ṣe dáadáa. This is on point by bringing my words to you live. Mo fẹ́ kó ṣe ṣókí ni. A tún pàdé láìpẹ́. Bye for now.